Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ṣàbọ̀rẹ̀ náà ṣàbẹ̀ òfin ní ti ọlọ́ọ̀gbà tó láyé apá gbogbo wa lẹ́nu. Ṣàbọ̀rẹ̀ náà ṣàbẹ̀ òfin ní ti. Bàbá kan sára ògo, sára àwọn ìtọ́nà ògo. Ògo 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 Olúwa ni. Ògo tí mo wí ìtàn débi pé. Já ìtọ̀nà tó tọ́nà ògo wà lẹ́tọ́. Kò sẹ́yìn tó máa lóhùn ọmọ ṣùgbọ́n tabarẹ́ ni tó sọ pé òun ọmọ ṣùgbọ́n ẹyẹ fi sílẹ̀ bóyá ní ìyẹn ò jáde rí rẹ̀ àfàìmọ̀ bóyá nù ó rẹ̀ ló ń gbé òjò máa yé lórí rẹ̀ láti rògbò òṣùpá o. torí bá gùn mí o torí bá gùn mí tí mi bá ń kọ fújì ọmọ àgàgà táwọn onílù kan bá tún ti wá wà pa tàbárí kò gbọ́ fújì tòmí tó kọ́ lówó ń jó ajá kò fẹ́ tí kò ní sàn tàrà wọṣẹ́ ẹ̀mí àlùjọ tó lè kú ti balẹ̀ nìyẹn. ìbáwọ̀ òye ní ajígìrì ká gbé ìfẹ́ ká olórí ayé ní ìfẹ́ òye kámúra láti tẹ̀síwájú kámúra láti tẹ̀síwájú. ìfẹ́ òye ajígìrì ká gbé ìfẹ́ ká olórí ayé ní ìfẹ́ òye kámúra láti tẹ̀síwájú kámúra láti tẹ̀síwájú. Odùduwà onílé iná àfẹ̀rídágún ọkọ̀ lérú gba irú mọ́lẹ̀ agbẹ́fẹ̀lẹ́ kẹ ìṣòro gbogbo. ìfẹ́ òye ajígìrì kẹgbẹ́ ìfẹ́ ká olórí ayé ní ìfẹ́ òye kámọ́ láti tẹ̀síwájú kámọ́ láti tẹ̀síwájú. ẹ bá ń kí onírìnsà má bàdé yẹ̀yẹ̀ o ẹsẹ̀ ni àpòfin rẹ̀ dàtọ́ bá láṣẹ. kábíyèsí onírìnsà ọbàdé yẹ̀yẹ̀ o ẹsẹ̀ ni àpòfin rẹ̀ dàtọ́ bá láṣẹ. ẹ bá ń kí lẹ́sìn mọ́ ọgbọ́n ni. lẹ́sìn mọ́ ọgbọ́n ni. òtítì àrìnkílẹ̀ mi. òtítì àrìnkílẹ̀ mi. ọba táyé sọ bí gbá. mẹ́rọ wọ́rọ̀gbè ẹnu mo fi afọ́n. mẹ́rọ wọ́rọ̀gbè ẹnu mo fi afọ́n. kábíyèsí onírìnsà má bàdé yẹ̀yẹ̀ o ẹsẹ̀ nìyẹn kò fi rẹ̀ dàtọ́ bá láṣẹ. kábíyèsí onírìnsà má bàdé yẹ̀yẹ̀ o ẹsẹ̀ nìyẹn kò fi rẹ̀ dàtọ́ bá láṣẹ. àwọn ènìyàn ṣùgbọ́n ẹkú òun ayé lọ. èyí mà ní ẹyẹ ṣí ẹyẹ bá ẹyẹ ògbébì kan wọ́n ṣe bẹ́yẹ kó egungun gbígbẹ́ tún dìde. ìgbà tó ọmọ pé wà Amẹ́ríkà ẹgbẹ́ ni ẹyẹ wẹ̀yìn pálí Amẹ́ríkà ẹyẹ ni ọmọ orí ti ta àmúgbèrú Amẹ́ríkà ó jẹyẹ. ṣọlá Amẹ́ríkà tí mo kọ́ lọ ṣáìdì mi ẹ̀ṣọ́ àmọ̀mọ́ kan lọ tòwé mi ni àṣírí mọ̀jẹ̀ mi bàbá àdìmú mi tó bá yá mi ti fẹ́ máa ṣe fàájì mi màmá Amẹ́ríkà bí ẹni lọ Bàrígà ni tẹnikẹ́ni bá tu ìtukùtù gbogbo ìtukùtù tó ń tu yẹn kú sí ni. ṣùgbọ́n ṣá ọ̀rọ̀ òkèrè ni tí ó bá ti lẹ́kọ̀ọ́ á dí gbogbo kéde yẹn pátá ló ti yé mi yéké. automatically wọ́n fẹ́ láti mọ̀ jẹ̀mí ni gbogbo tó tó àdéhùn jẹ́ sítórì náà ni. ọdún pé ọdún jọ ìlà ọdún jọ ọdún pé ọdún jọ àti ṣèyí àtúnṣàmọ́dún ọdún pé ọdún jọ ọdún pé ọdún jọ ìlà ọdún jọ ọdún pé ọdún jọ àti ṣèyí àtúnṣàmọ́dún ọdún pé ọdún jọ. ọdún pé ọdún jọ ìlú pé ọdún jọ ọdún pé ọdún jọ àti ṣèyí àtúnṣàmọ́dún ọdún pé ọdún jọ ọdún pé ọdún jọ ìlà ọdún jọ ọdún pé ọdún jọ àti ṣèyí àtúnṣàmọ́dún ọdún pé ọdún jọ. wọ́n ní ẹ̀ṣọ́ náà ti òtútù. oṣù bá ti délé kókè o ifá mi ò kí ọmọ ní ṣàtọ́jú fáwọn làjí kí tòní sáré pé káyọ̀ ètò ní ọ̀dà jíjí tí mo jí ifá mi ò kí ọmọ ní ṣàtọ́jú fáwọn làjí kí tòní sáré pé káyọ̀ ètò ní ọ̀dà bóyá ṣe ní fárí inú ṣẹ́ni
ṣe é ó yẹ gbogbo ọmọ láàrin bò ó èmi ọmọ mi kà á mọ̀ gbogbo ọmọ kàrúkọ ilé ẹ̀mọ̀ ilé ìyá mi ọdún lọ́dún ọdún lẹ́mọ̀ àpapọ̀ sọ́dọ̀ wọ́n ó yá kọ́ máa sọ̀rọ̀ rẹ̀ ṣáá ayé ìyá mi ni o ayé ìyá mi ni o ayé ìyá mi ni ẹ má sọ̀rọ̀ rẹ̀ ṣáá ayé ìyá mi ni o ayé ìyá mi ni o ayé ìyá mi ni ẹ má sọ̀rọ̀ rẹ̀ ṣáá. Rosa,
lọ tí ọ̀nà rẹ̀ mú òun ṣàlàyé mú. Ó rà màmá fún lówó. Bọ́lá fẹ́yàn mọ̀ láwọn ṣáàtì jẹ ìtọ́ bá ti lẹ́yìn ọtí lọ tí ọ̀nà rẹ̀ mú òun ṣàlàyé mú. Jọ̀pọ̀ láwọn ṣáàtì jẹ ìtọ́ bá ti lẹ́yìn ọtí lọ tí ọ̀nà rẹ̀ mú òun ṣàlàyé mú. Bọ́lá fẹ́yàn mọ̀ láwọn ṣáàtì jẹ ìtọ́ bá ti lẹ́yìn ọtí lọ tí ọ̀nà rẹ̀ mú òun ṣàlàyé mú. Jọ̀pọ̀ láwọn ṣáàtì jẹ ìtọ́ bá ti lẹ́yìn ọtí lọ tí ọ̀nà rẹ̀ mú òun ṣàlàyé mú. sọ ipò tọ́lọ̀ má sọ
ẹ̀yìn bàbá bá sọ pé ó mà tó pé ní lọ́dọ̀ bá sọ pé ó ṣe jòkó pọ̀ lọ́dọ̀ bá lọ sí ẹ̀yìn ayé tí bàbá ní bàbá bá sọ pé ó mà tó pé ní òṣè lọ́dọ̀ bá sọ pé ó ṣe jòkó pọ̀ lọ́dọ̀ bá lọ sí ẹ̀yìn bàbá bá sọ pé ó mà tó pé ní lọ́dọ̀ bá sọ pé ó ṣe jòkó pọ̀. Ṣọlá láyé ti di lọ́wọ́ òpè kò lè là. Láyé ti di lọ́wọ́ òpè kò lè là. Lọ́dọ̀ padà pé kùrùjí èkó kan. Lọ́dọ̀ bá fojú sí ẹ̀yìn ìlú wa. Ẹ̀dá bá sọ pé ó máa tó pè ní ọ̀. Lọ́dọ̀ bá sọ pé ó ṣì tó kúrú pọ̀. Lọ́dọ̀ bá fojú sí ẹ̀yìn ìlú wa. Ọ̀bẹ kó yọ wá, máa lọ dànù kò fún yín. Ẹ̀bà ti gbọ́ pé kò lè ṣàyàn bí mi lọ. Lọ́dà yóò kó yọ wá.
ilẹ̀ kò sí ilẹ̀kùn sí. Ló fẹ̀ jẹ́ pé kò lè kókó. Ọba ìyàwó ilẹ̀kùn bàbá olówó ẹgbẹ̀rún sí. Kò lọ́nà ọba mẹ́wàá náà. Ilẹ̀kùn ti bá ilẹ̀kùn sí. Ilẹ̀kùn bàbá olówó ẹgbẹ̀rún sí. Kò lọ́nà ọba mẹ́wàá náà ṣe. Ìwọ́n tó sí Canada tán ni kò ló sí. Kò sí Canada tán ni kò ló sí. Ó tún ti s'Amẹ́ríkà tán ni kò lélẹ̀. Kò s'Amẹ́ríkà tán ni kò lélẹ̀. Kò sí ní lórí bàbá ọlọ́run kò lè sí ní. Ilẹ̀kùn bàbá olówó ẹgbẹ̀rún sí. Kò lọ́nà ọba mẹ́wàá àgbọ̀dá sí lọ. Ilẹ̀kùn ti bá ilẹ̀kùn sí. Ilẹ̀kùn bàbá olówó ẹgbẹ̀rún sí. Kò lọ́nà ọba mẹ́wàá àgbọ̀dá sí lọ. Orí kàbìtì lọ́wọ́ tó kẹ́mi. Orí kàbìtì lọ́wọ́ tó tún ṣe. Orí kàbìtì lọ́wọ́ tó tún ṣe. Ó jẹ́ kí n bá bá rí màá tí mo fọ́ ló sáyé mi. Ẹ̀ṣẹ́ àmọ́ mo kàn lọ lówó mi ní. Àsìmárì mo jẹ́ ní gbàgbọ́ àdìmú mi. Mo bá yá mi ti bá máa ṣe fàájì mi. Bàbá Amẹ́ríkà gbé ẹni lọ́ba rí lẹ́ni. Tọ́ni mẹ́rin bá tù ìtùkùtù. Gbogbo ìtùkùtù tó ń tún yẹ kó ṣe ní. Ó sì yẹ. Amẹ́ríkà yìí kò ní gbà, ó ṣe jọ́njọ́n. Ìrìnàjọ̀sẹ̀ yìí ọlọ́ọ̀bá máa jọ mí lójú. Amẹ́ríkà yìí kò jù, ó ṣe jọ́njọ́n. Ìrìnàjọ̀sẹ̀ yìí ọlọ́ọ̀bá máa jọ mí lójú. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.